wọ́n ti Gẹẹti Bayọ o, ọmọ bíbí inú ẹ̀ ló fún lóyún l'Ondo. Ó jọ pé ọ̀rọ̀ baálé ilé kan tó yan iṣẹ́ ọ̀kadà láàyò. Bayọ Akínfẹ́ńwá kì í ṣojú lásán rárá pẹ̀lú bí kò ṣe rí obìnrin míì bá lò pọ̀ ju ọmọ tó bí nínú ara rẹ̀ lọ. Ó sì bá ọmọ náà sùn títí tó fi lóyún mọ́ ọ lọ́wọ́. Àṣírí rẹ̀ padà tú, ó sì ti ń káwọ́ pọ̀nyìn rojọ́ ní kóòtù báyìí. Kóòtù tí wọ́n ti ń gbọ́ ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn ọmọdé èyí tó wà ní ọgbà Òkè Ẹ̀dà nílùú Àkúrẹ́ ni wọ́n wọ́ ọ lọ. Ẹ̀sùn tí wọ́n sì fi kàn án náà ni pé ó fún ọmọ tó bí nínú ara rẹ̀ lóyún. Bayọ ni wọ́n ló fipá bá ọmọbìnrin ẹni ọdún 16 ọ̀hún lò pọ̀ nínú ilé tí wọ́n ń gbé ládùúgbò Akíntúndé lágbègbè Ayéyẹmí nílùú Oǹdó lálẹ́ ọjọ́ kan nínú oṣù kẹta ọdún 2023 yìí. Ẹ̀sùn ìfipábánilòpọ̀ tí wọ́n fi kọ ọkùnrin ọlọ́kadà yìí ni agbèfọ́ba Martins Olówófẹ̀sọ́ ní ó tako abala 310 àti 302 nínú ìwé òfin ti ìpínlẹ̀ Ondo ti ọdún 2006. Nínú ẹ̀bẹ̀ rẹ̀, Olówófẹ̀sọ́ ní òun fẹ́ kí ilé ẹjọ́ buwọ́ lù ú kí wọ́n lè fi ọkùnrin olùjẹ́jọ́ ọ̀hún pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n títí dìgbà tí ìmọ̀ràn yóò fi wá láti ọ́fíìsì àjọ tó ń gbadájọ́ nímọ̀ràn. Nígbà tó ń gbé ìpinnu rẹ̀ kalẹ̀ lórí ẹjọ́ ọ̀hún, onídàájọ́ Fọláṣadé Adúrójà gba ẹ̀bẹ̀ agbèfọ́ba wọlé ló bá pàṣẹ pé kí Bayọ sì lọ́ọ́ máa ṣeré lọ́gbà ẹ̀wọ̀n títí di ọjọ́ 25 oṣù karùn-ún ọdún yìí nígbà tí kóòtù yóò tún jókòó lórí ọ̀rọ̀ rẹ̀. Olúṣèyẹ Iyadé ló kó ìròyìn ọ̀hún jọ fún Aláròyé online television.